Ẹ kálẹ́ ẹ̀yin èèyàn wa. Ọpẹ́ pàtàkì ní ọwọ́ Ọlọ́run ọba. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wọ̀nyí fún ìpè àlàáfíà tí wọ́n pè. Lórí bí kí àlàáfíà kó lè jọba ní ilẹ̀ Yorùbá. Lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Bàbá Akéwùgbà Gold, ọmọ Akéwùgbẹ̀rú. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹlẹ́bù ìbọn, olórí gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé. A dúpẹ́ o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá pásítọ̀ yìí náà. Orúkọ wọn mi ò mọ̀ kọ́, mo fẹ́ forúkọ wọn ṣe, mo ti gbàgbé. A dúpẹ́ torí a máa ń rí iṣẹ́, a máa ń rí báwọn náà ṣe ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Ìyẹn jẹ́ bàbá pásítọ̀ tẹ́ ń wò yẹn. Ẹ wá farabalẹ̀ ń sìn kí ẹ wá wo bí gbogbo ẹ̀ ṣe lọ ní ọ̀kan òjọ̀kan. Wọ́n ṣe jókòó ní ìjókòó àlàáfíà. Ẹ jẹ́ ká wò. Ó lè máa fa kí èèyàn máa tasẹ̀ àgẹ̀rẹ̀ sí orírun ìran rẹ̀ ká máa mú kó nínú crusade nínú evangelism. Eléyìí yóò túbọ̀ ràn wá lọ́wọ́. Èyí jẹ́ kí ìkùnsínú kó máa. Èmi ní bẹ́ẹ̀ mi ṣe wà, mo ní ọ̀rẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi kan, ó ní ẹ́dítọ̀ Guardian Ògúnṣọlá. Bàbá ẹ̀ kú ní ìlú Ìbàdàn bí mo wà l'Amẹ́ríkà ní bàbá ọmọ fẹ́ kẹ́ ẹ wálé. Ó ti tí òun tó dẹ̀ ń bàbá òun kún un dẹ̀ fẹ́ ká jọ wà ń bí bẹ́rí àyẹn. Kókó lè dá kí gbogbo wa ń ṣe. Ṣé rí Mẹ́síkò dé ní kò tí ì pé. Kò sí ẹ̀sìn tí kò sí ìbú rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Mo ka ti Islam dé level kan níbi ọdún mẹ́ta lèmi tí máa ń kà wọn kìíní yẹn pé ìbàjẹ́ yìí pọ̀ fa. Mo sápò ni mo wá kándu tàwọn Christian náà mo ní èyí ìbò àyà mo kándu tàwọn traditionalist lórí íńtánẹ́ẹ̀tì kan náà. Íńtánẹ́ẹ̀tì lè sùn tí ń dá gbogbo ẹ̀ lẹ̀. Orí ẹ̀ ní gbogbo àwọn tó ń dá wàhálà yìí lẹ̀ ló ń kálukú tí ń lọ píìkì tí ó píìkì. Mo dẹ̀ fẹ́ ká mọ kinní kan òbí mi sì máa ń sọ lásìkò wá sí mi. Tá a bá dàrú kọlẹ̀ kò possible kémi ò mú bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ yìí pé ẹ wo ilẹ̀ Yorùbá ti dàrú ẹja lọ Saudi. Ẹ̀yin Council for Islamic Preachers ẹja máa lọ Saudi, ọmọ ìyá wa ni wọ́n. Saudi ò ní gbà wá láyè. Ọmọ ìyá ẹ̀sìn ni wá, àìsàn ọmọ ìyá àlù kì í ṣèlú tiwa. Ọlọ́run ò ṣe mistake láti dá wa síbí. Ìwọ ló dá gbogbo wa, àti Muslim àti traditionalist àti Christian àlọ́lọ́run mi ká pé ìwọ náà ni gbogbo wa. Ìwọ náà ni gbogbo wa ń jà sí lọ́rùn. Ìwọ náà ni gbogbo wa là ń tara sí lọ́rùn. Ìfẹ́ tí gbogbo wa náà ní sí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni la fi ń tara sí ẹ lọ́rùn nílànà ọ̀tọ̀ọ̀tọ̀. Àfikàn ṣoṣo rẹ bí Ọlọ́run jẹ́ kí àlàáfíà ó jọba ní ilẹ̀ Yorùbá. Torí ìjókòó yìí kì í ṣe tọ̀yọ́ state nìkan, ó máa padà kan state mi o, bet ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá láti jókòó yìí. Ibi t'Awólọ́wọ̀ ti ṣèjọba láti jókòó yìí. Ibi tí ń jẹ́ seat of power ilẹ̀ Yorùbá láti jókòó yìí. Àfikàn ṣoṣo rẹ bí Olúwa má jẹ́ ká rí ogun ẹ̀sìn. Fi àlàáfíà sí àárín wa. Pè jókòó yìí pé ká lè da ẹ̀sìn pọ̀. Ó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bet bó làlàáfíà ó sì jọba gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ká fi fẹ́ràn ara wa. Olúwa fìfẹ́ sáàrin wa, jẹ́ ká láṣeyọrí. Àwọn tí wọ́n jẹ́ èèyàn líle láàrin wa tí wọ́n wọ́nà àti jẹ ní túláàsì tí wọ́n dá wàhálà sílẹ̀, Olúwa bá bọ̀ wọ́n ní sùúrù. Bá mi lànà àwọn kan rọ́nà jẹ̀mí ká má bàa dàwárú mọ́. Wàlà hàwùlà wàlà quwwata illa billahi al-aliyyil azim. Olódùmarè ló bá mu wọlé àná. Ẹ̀yà ti bẹ̀rẹ̀ pàdé màá lọ́lọ́wọ́ wà gbà. Ìbáwá lápàlà Lẹ́yìn àti máa ń bá ti orí mi àwọn tí ìlàkọ̀ ti lè yà. kékeré ti wálé. Bàbá wa Àràbà mo dúpẹ́ lọ́wọ́ yín, á dára fún wa. Bàbá Akéwùgbà Gold mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin àfáà mo wí pé àsàlámù aláìkùm. Mo kí bàbá wa wí pé àbọ̀ orúkọ yìí o. Gbogbo àtọ́ àti ìrèwé fún
kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pé àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá wa tá a wá bá àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀ ti kọ́kọ́ ti yanjú níbi tí ẹ ti kọ́ lọ mú ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin gan ni mẹ́ta lọ́kàn. now bó ni mọ̀ yí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ọ́fíìsì náà ni máa tún máa ṣe wà lórí mídíà tó mú èmi àti bàbá Akéwùgbà Gold mọ́ra wa lórí ọ̀rọ̀ wá sí wọn ni àwọn bàbá wa tán jókòó yìí báwo bàtí wa á mọ àwọn ọmọ àjẹ́ pé ọmọ àlè gidi bárabúláyà ni kọlọmọ sí alọmọ àlè nípa ọ̀rọ̀ tí wọ́n là á fi dìde ọ̀rọ̀ wọn là á yá lọ nígbà táwọn ṣe tíátà à ń ṣe eré àwàdà káàkiri agbólóhùn ọ̀rọ̀ wọn là á máa fi ń ṣe ẹnu ọmọ pé ẹlẹ́yìí ló mọ oògùn òsì ní mọ̀ pé à ń jí nǹkan mú. pásítọ̀ wa tí Ọlọ́run fi agbára mẹ́tẹ̀ẹ̀ta lé lọ́wọ́ ọmọ wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ rí i pé ẹ̀kọ́ ti ń fojú múmú hàn nígbà tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì aláwọ̀ àlàáfíà àwọn bó lásìkò yẹn bàbá wa bó ní ká lọ àkọ́kọ́ lọ sílé Ifẹ̀ láàfin àwọn tá a kọ́kọ́ máa bá sọ̀rọ̀ tí wọ́n ti ń béèrè àwọn nǹkan tí ń dà lóru yìí náà ni bàbá fẹ́ rí kábíyèsí káwọn kọ́ lọ gba ẹsẹ̀ ìyá àdúrà kan Esther Abímbọ́lá mo ní rí kábíyèsí ọba ilẹ̀ Yorùbá pa fẹ́ wá ṣe ìpàdé àlàáfíà ká lọ bá Esther Abímbọ́lá sóun lọ lórí orílẹ̀-èdè ni àbóun ló kúkú bí kábíyèsí káwọn pọ̀dọ̀ wọn la fẹ́ gbà ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó ti ọkọ̀ bù mí tó tún sí mi lọ́kàn pé kí ló dé yóò dẹ̀ ti yé gbogbo wa nítorí pé ìyá ò ní àkàrà àtẹ̀kọ́ tó máa pín fún àwọn ìyẹn láàfin lè rí kábíyèsí alòdì sí bí a ti wá ń wà lọ́wọ́ àbọ̀ ní nọ́mbà wọn ti tẹ̀ mí lọ́wọ́ kò le tó bá jẹ́ Ifẹ̀ náà lálò aníbi tá a lò láàfin asa ń pera wa lójoojúmọ́ àgbà yóò dalẹ̀ o wọ́n try lọ́pọ̀lọpọ̀ gan time to time wọ́n gbìyànjú wọ́n máa pẹ́ lóòótọ́ ẹ wo ọmọdé tó bá ti sọ lẹ́nu ó ti sàpòyà pọ̀ ẹ má bínú pọ̀ òun mi ń pọ̀ o ẹjọ́ ẹ foríjì mi o a dúpẹ́ pé a fi àwọn àgbààgbà lé bàbá ti dàrú tán a lè rí nǹkan a lọ kó bá kálukú wọn àwa sì yọ̀ǹgì ọmọ ọjọ́ mélòó làwa kọlọ́n kó jẹ́ ẹ̀bá náà dàgbà náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa àràlà gan a ní a mú ìjókòó ìwá sí ibi nígbà tó ń bá débi pé àmọ́ ni máa bọ̀ gómìnà ọ́fíìsì lẹ́yìn sọ láì ní lẹ́tà wọ́n ti léwa jù tá a tẹ̀lé mọ́ tó máa ń ṣẹlẹ̀ ní wọ́n ní sí lẹ́tà kékeré ní kíákíá a tún ti ṣètò ẹ̀ ó ti tó wà lọ́wọ́ ní kí n fi lé tí àwọn bàbá wa Sheikh Akéwùgbà Gold kọ́lọ́ jẹ́ kẹ́mi wọn ogun wọ́n jẹ́ ní ti lépa àlàáfíà wọ́n dẹ̀ mọ́ rí agbádá kó àbùkù mọ́ra gan wọn kì í tẹ́ bá kàn án lábùkù ẹ̀ bá wọn fẹ́ yà á pa mọ́ra báyìí láì jẹ́ bẹ́ẹ̀ ó ti dé stage kan mo sọ pé bàbá Akéwùgbà Gold ibi tó ló kọ́ dé ẹnìkan lè bàjẹ́ mọ́ fún wọn lẹ̀ wọn láwọn òsèlè pọ̀ wà tó gbé àmì kan ẹgbẹ́ bá ti dé ẹ̀rọ àsinmi sínú ilé yín jẹ́jẹ́ ẹ jẹ́ kọ́ máa fọ́ tó bá yá yóò nítumọ̀ ìbò tí àwọn náà wá tún pè mí pé ẹ má jẹ́ àṣẹ bí alàgbà ẹ jẹ́ kán bú wa dáadáa iṣẹ́ tá a gbà nìyẹn àwa dúpẹ́ kọjú òní wáyé àwọn àkókò ìran yín sí gómìnà àwọn bàbá wa náà wá sọ̀rọ̀ à ń fẹ́ àkókò ìran yín sí ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ṣé orí ọ̀fẹ́ wà sí òfin wà sáṣẹ wà láti dá tó ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́ dúró nǹkan tá a bá sọ wípé afẹ́kàlàfíà àjọba tá a sọ láàrin ara wa yìí níwọ̀n àìtara òye tá a ti mú kúrò bí ilé ní a fẹ́ lọ máa pín káàkiri fáwọn ọmọ wa a fẹ́ pín fáwọn ẹ̀gbọ́n wa fáwọn bàbá wa nínú ẹ̀sìn lóríṣiríṣi nínú oníṣẹ̀ṣe olúwàjẹ́ oyé wọn láàrin àwọn mùsùlùmí olúwàjẹ́ oyé wọn láàrin àwa kìrìsìtẹ́nì olúwàjẹ́ oyé wa fàákájà lórí ẹ̀sìn mọ́jọ́ dá wàhálà lẹ́nlẹ́ Yorùbá
gbogbo wọn tó mímí ìkìlọ̀ àti mímí pípa bíi ti sọ́ọ̀lù ló àrọ̀ wọn lọ́kàn gbọ́ àdúrà àti ẹ̀bẹ̀ nígbà tá a tún pàdé a ó pàdé ayọ̀ bó ṣe máa rí nìyẹn Jésù. ẹ ṣeun gan àdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn lẹ́ẹ̀kan sí iṣẹ́ ìránṣẹ́ ni gbogbo yín ṣe iṣẹ́ ìránṣẹ́ ni iṣẹ́ ìjọmọ ènìyàn ṣùgbọ́n ibi tí ó ṣe pàtàkì jù ń bẹ tí a ti sọ̀rọ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ àbòsí ní ilé ohun tí bó ṣe rí náà láà ṣe sọ bàbá Akéwùgbà Gold àwọn ni a ti bá sọ a máa ń wo program àwọn náà ó kàn jẹ́ pé ìgbà míì nǹkan tó máa sọ ń bíbà kì í ṣòro láti sọ ń bì míì gbogbo ẹ̀ náà là ń rí ṣùgbọ́n àkọ́fẹ́ fẹnu sí ni kán bá àwọn ọmọ ẹlẹ́sìn Islam kán kọ̀ntínú láti máa bá wọn sọ̀rọ̀ torí ní ojú tèmi fi wò kì í sọ̀rọ̀ àbòsí ọ̀dọ̀ wọn ni wàhálà ti ń wá bó ṣe rí nìyẹn a dúpẹ́ fún ìjókòó tí wọ́n jókòó yìí lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n kán kọ̀ntínú kán máa bá àwọn ọmọ àfáà kéékèèké tó wà ń ta tó ń ba orúkọ irú ẹ̀yin wọ̀nyí jẹ́ ṣé mo pé gbogbo àná là ń sọ pé kò sí bàbá ṣe ń ta á máa tọ́ ni torí tí a bá tọ́ ó máa dẹran onídìí bẹ́ẹ̀ ni tí a bá ń sọ tá a bá máa yan dáadáa kò ní lè yí àwọn èèyàn àwọn àfáà gidi wà ó jẹ́ pé wọ́n ní ìjọmọ ènìyàn ó wà lára wọn ẹ ti rí ó hàn lójú wọn èmi ò ní ṣaláì máa fi bàbá Bàkáì fi ṣe ṣàǹpù bàbá Bàkáì àjọ wà ní Yorùbá World Media èèyàn gidi ni bàbá àwọn pẹ̀lú ìyàwó wọn àwọn tó súnmọ́ mi tèmi mọ̀ nìyẹn bẹ́ẹ̀ ni so bó ṣe jẹ́ ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí nǹkan tá à ń fẹ́ lélẹ́yìí ó ti wà nílẹ̀ wa láti ilẹ̀ wa kò sí nǹkan tá a fẹ́ ṣe sí nǹkan kan ládìyẹ ń jẹ kí àgbàdo tó dé bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ládìyẹ ń jẹ ká àgbàdo tó dé torí àwálé wa sọ pé àgbàdo ló kọ́kọ́ dé kádìyẹ tó dé bí àwọn bàbá wa náà ṣe fi ń lò lọ́rọ̀ nìyẹn kọ̀ọ̀kan ládìyẹ ń jẹ kí àgbàdo tó dé ẹ̀sìn yàtọ̀ sí tradition gbogbo kinní wọn ló yàtọ̀ síra ṣùgbọ́n tá a bá ti mú wọn mọ́ra wa tá a bá mú wọn mọ́ra àwọn ìlú tẹ̀ ń wò àwọn ìlú tẹ̀ ń lò gbogbo wọn ló ní tradition tiwọn irú àwọn lárúbáwá ń sìn tẹ̀ ń sá lọ lárúbáwá tẹ̀ ń wò yẹn tradition wọn ni nǹkan tí wọ́n ń wé mọ́ orí kì í ṣe ẹ̀sìn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wọ́n ti wá wò torí pé àwọn ń ṣe ẹ̀sìn wọn àwọn náà wọ́n wá ń follow tradition wọn gbogbo nǹkan tẹ̀ ń wé mọ́rí yẹn tradition àwọn lárúbáwá ni kì í ṣe ẹ̀sìn nítorí pé àwọn ló lẹ̀sìn ẹ̀ náà ẹ̀ wá ń ṣe bíi tiwọn ẹ jẹ́ ká lórí wa ẹ bá ti rí ọmọ Yorùbá tó wọ agbádá tó dé fìlà tó kó ìlẹ̀kẹ̀ sọ́wọ́ ẹ ti máa pè lóníṣẹ̀ṣe tradition titi wa nìyẹn gbogbo kíní wọ̀nyí ló yàtọ̀ síra ẹ jẹ́ ká máa fi yé ara wa tàbá kó ẹ rí wọ́n máa fi ń dá wa mọ̀ ní pé yẹ̀sà àwọn ọmọ ọba lélẹ̀ ẹ dé fìlà ẹ wọ kẹ̀m̀bẹ̀ ẹ dẹ̀ kó àkún ẹ kó sọ́wọ́ ẹ kó sọ́rùn wọ́n á fi mọ̀ pé yes òun ni tradition titi wa kì í ṣe ẹ̀sìn ṣùgbọ́n ẹ bá ti rẹ́ni tó kólẹ̀kẹ̀ sọ́wọ́ ẹ ní àwọn oníṣẹ̀ṣe ni ó yàtọ̀ síra bó ṣe jẹ́ nìyẹn so a dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ohun tá a mú wá náà jù báyìí náà lọ ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube ṣáà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín torí lẹ́nu àná sí ni mo rí yàtọ̀ tàbùsíkọ́ mo rí yàtọ̀ ńbẹ̀ ẹ bá mi máa tẹ̀ sí kẹ́ẹ̀dẹ̀ bá mi máa sọ fún àwọn èèyàn yín kọ́ bá mi máa subscribe sórí before 1 month to this time mo fẹ́ kí rí pé mo ní 1000 subscriber mo mọ̀ pé ẹ máa ṣe ẹ̀yin tèmi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo mọ̀ pé ẹ máa ṣe mi ò jọra mi lójú èmi ọmọ yọ̀rọ̀ yín náà ni Àkàlàmàgbò TV ẹ ṣeun gan.